tirẹ̀ táyé lọ́lù mi kíkú mọ́ pa wá ká lè ríra pẹ́ o ọ̀tá tó ń bá wa rìnrìn àjò tí ó lè rìn nínú wíwá níyà o káwá lè jọ rìnrìn àjò tó mọ́ mèrè wá. Táyé Kẹ́hìndé àdújọ bí ọmọ olórí rẹ̀. Kẹ́hìndé ló ń kọrin lọ́wọ́ báyẹn gbọ́ tẹnu Táíwò náà. àràmọ́ gbẹnu mi dá òkì lè tọ́jú mọ́ mi àràmọ́ gbẹnu mi dá òkì lè tọ́jú bá mi àràmọ́ gbẹnu mi dá kí lè ṣètọ́jú òbí mi. Double cast ni Alhaja Mujidat Damilola Sibunala. Nǹkan dẹ́ o. Alhaji Mumin Damilola ẹ̀sìn ògbàmíláyé. Àtàlájà Mariam Akiki. Òbí àwọn ìbejì rẹ̀ onílé ìwòsàn. Lẹ́mọ̀lẹ́mọ̀ ni wọ́n ń gbé Táyé nítorí pé ó lọ́wọ́. Kẹ́hìndé tí ò lọ́wọ́ lọ́wọ́ tó dúró tí wọ́n tó ń ṣáájú wọn ò rí tiẹ̀ rò. Torí pé owó ló ṣe kókó. Àlọ́ Táyé ló lù mí. Níbo ló wà? Èjì rẹ̀ ọkọ mi. Níbo ló wà sẹ́? Tètè mọ́ mo bọ̀ ọ̀rọ̀ olódélé yìí. Ìwọ náà àrọ́mọkẹ́ nira yìí mọ̀ pọ̀. Táyé ló lù o. Ìwọ là ń retí. Èmi pẹ̀lú bàbá ẹ̀. Máa jẹ́ àkúbá yìí nira yìí pọ̀ jù o. Ṣé gbọ́ báyìí Táyé tó lọ́wọ́ ni wọ́n ń gbọ́? Kẹ́hìndé tó ń ṣe àjò ó gbóhùn sókè. Eri mi ẹlẹ́dàá mi o eri mi ẹlẹ́dàá mi o. ọjọ́ wo lèmi gbàdúrà lẹ́nu mọ́mọ́ mi o ọjọ́ wo lèmi gbàdúrà lẹ́nu bàbá mi o Táyé mi olówó ni wọ́n mọ̀. Táyé lolúdé ọ̀nà wọn nára. Yálà wọn òbí gbádùn ara wọn yá wọn jọ wọn yọ wọn dúpẹ́ o. Ijó làwa ò máa jó, ẹ̀rín làwa ò máa rín. Aláwo ti mú wa lára dá ọ̀rọ̀ wa dayọ̀. Àṣírí kan lélẹ́yìí tó ti ń gbẹ́nu bàbá ìbejì ti pẹ́. Alhaji Mumin Damilola ẹ̀sìn ògbàmíláyé gbé e sókè. Lókìtọ́ lódòdó bá òní kúrọ́, ọ̀gá làwọn méjèèjì gẹ́gẹ́ bó ṣe sọ. Àmẹ́mi ò bá fara mọ́ tọmọ Kẹ́hìndé, nítorí wípé ájò ó jowó lọ, àti wípé pàápàá kan lè jọjọ lówó. Tórájọ jẹ́ ọdún bẹ́ẹ̀ nìkan ò bá ní. Ọlọ́run ọba mọ́ bí wọ́n ṣerú ara wọn. Bàbá ìbejì fẹ́ gbé wúrà fún Kẹ́hìndé tó lájò. Táyé ń bínú o. àṣepọ̀sí mi ò fẹ́ràn mi. Ojú ayé ni wọ́n ń ṣe. wọn ò fẹ́ràn mi. Ojú ayé ni wọ́n ń ṣe. Ìyá ìbejì ní Táyé tó ń tọ́jú ẹbí tọ́jú ara ló yẹ kí wọ́n gbé wúrà fún. Kẹ́hìndé náà yarí o lóun ò gbà. torí màmá tó bí mi ó ti fọwọ́ yá mi o. wúrà tó tẹ́ sí mi ó ní kó gbé fún Táíwò. tí ó sọ mí dolówó ó ní kó gbé fún Táíwò. Táyé lolú ni wọ́n fẹ́ wọn ò fẹ́ imí mi lákìtàn. nítorí kó jẹ́ olówó. torí mi ò lówó lọ́wọ́ tí fi tọ́jú wọn. àmọ́ sá mo lájò ájò tó jówó lọ. Ẹ wo ọ̀rọ̀ yìí di wàhálà òde náà tó. Ẹgbọ́n ṣe àjò ló yẹ kí wọ́n gbé wúrà fún ni àbí owó. Suspense yẹn gangan nìyẹn sà. Nínú audio CD àti VCD tá a gbé àkọlé ẹ̀ ní àjò tàbí owó. Ẹ̀yin ní kẹ́ra kẹ́gbọ́n kẹ́ṣẹ̀ dájọ́ o. Àti gbé jáde báyìí wìtìwìtì ló ń tà. Marketed and distributed by S Gold Music Mama Adebo. Shop 247 AB Plaza Abuja bus stop Alaba International Market Ọjọ́ Alaba Lagos. Telephone 0816-698-2124. Audio CD àti VCD orí Islam tá a gbé àkọlé ẹ̀ ní àjò tàbí owó. Eléyìí mọ́gbẹ́dá ni ó kọjá àfẹnuròyìn ẹjọ́. Ó ti jáde ẹ̀ tètè lọ́ra tiyín o.